Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Mo ti rí fídíò ọ̀rọ̀ alámùlálíyà yẹn. In fact, àfáà yẹn really try gan. Àfáà yẹn try gan pẹ̀lú ládàbí tó dáa, pẹ̀lú àgbékalẹ̀ tó dáa. Tá a bá ń bára wa sọ̀rọ̀ báyà ni mo ní problem. So àfáà yẹn try gan, barakallahu fik. Ọlọ́run lè kún àlùbáríkà. Kí n kọ́kọ́ lọ lórí ọ̀rọ̀ wípé tọ̀ gbogbo àwọn nǹkan tí Ibn Taymiyyah ṣe nínú tírà yẹn ni pé ó ń sa Suratul Fatiha láàárọ̀ lásùbà, yóò sa Suratul Fatiha yẹn repeatedly. Gbogbo táfà yẹn chance explain gbogbo àwọn ìwà yẹn pé tọ̀ àti àdá àti gbogbo nǹkan yẹn tí àfáà ń try láti explain ẹ̀. Àkọ́kọ́ ni wípé in tí mo fẹ́ béèrè ni wípé sànàbí ṣe ànàbí ò ṣe. In tànàbí ò bá ti ṣe kíni bídíà ni. So in gbogbo tí Ibn Taymiyyah ṣe yẹn kíni bídíà ni. Tọ́ kí n wá ní ìdájọ́ bídíà according to àkídà tẹ́ gbé dání. Ó ní wípé gbogbo tó bá ti ń pè ní bídíà nù ni. Ẹ tó bá ti ṣe bídíà iná ni lọ. Kò wá ní tẹnu tèmi jáde wípé Ibn Taymiyyah ṣe bídíà o, ṣe kíní kan rárá o. Ẹnu yín náà ni ó ti jáde o. Ibi tí a ti wá mọ̀ pé Ibn Taymiyyah gbogbo ohun tí Ibn Taymiyyah ṣe ń bẹ̀ yẹn bídíà ni. Ànábì ò ṣe ni pé àfáà yẹn wá padà wá sọ sí ẹ̀yìn gbogbo dáadáa bá yẹn ti sọ̀rọ̀ lọ. Tí ẹ bá fẹ́ polish irọ́ láyé yóò sì padà fẹ́ mọ̀ jò tọ́. So ibi táwọn yẹn padà wá sọ̀rọ̀ sí pé Ibn Taymiyyah bá ṣe ìgbà tí èyí ṣe ànábì tó bá jẹ́ pé àdáadáa lẹ́ni àwọn ò ní tẹ̀lé good àti wàá mọ̀ pé bídíà ní báwọn. Ṣé oníbídíà náà wà ní Ibn Taymiyyah wáyé? Kí wá ní oníbídíà in tí a mọ̀ nínú àkídà yẹn ni wípé ẹni tó ń ṣe bídíà ó le ju ẹni tí ó jẹ́ kèfèrí lọ, wípé bídíà le ju kúfúrú lọ. Jàbátá kan ti sọ̀rọ̀ rí, Jàbátá ti sọ rí níta báyìí pé ẹ̀yin oníbídíà ó le ju kúfúrú lọ. Ta ló tún sọ rí? Yẹ́nìmọ̀ náà ti sọ rí. Ó ní Tìjàní aburú ju Christianity lọ. Ṣẹ̀gbọ́n tó sọ nìyẹn pé oníbídíà ó le ju kúfúrú lọ. In tó ń tẹ̀ láti sọ nìyẹn tán. Ó ti wá tán báyẹn. Ibn Taymiyyah nísìn tó dẹ̀ ṣe bídíà nísìn ó burú ju kúfúrú lọ torí pé bídíà ni àyàfi tẹ́ ẹ bá provide ẹ̀rí wípé ànábì máa ń sa Suratul Fatiha yóò wá gbójú òkè báyìí pẹ̀lú àádà yẹn, àádà tó fi ń sa Suratul Fatiha yẹn nínú alámùlálí àfọ́sùlù rọ́bẹ̀ ẹjọ́ tẹ́ ń rò kọ́ o. Ṣé ẹ̀rí rẹ̀ wà? Sànàbí ṣe kò ṣe tànàbí ò bá ti ṣe bídíà ni o tọ̀ pẹ̀lú àádà yẹn tó wá sa Suratul Fatiha mintulu fajiri yìí láti fa ishams kò sí ẹ̀rí ẹ̀. Kò wá sí ẹ̀rí pé yóò tún wá gbé sókè tọ̀ débi wípé ọmọ kí ó ti wá mọ́ Ibn Taymiyyah tó wá sọ pé fàfàkàtù fi zalik wọ́n gba òun wá máa ń ṣe tàfàkùr pẹ̀lú pé kí ló dé tí ọ̀gá tó fi máa ń ṣe báyìí tó fi máa ń ṣe tó dẹ̀ tún máa ń jẹ́ pé lázìmí ni all the time ló máa ń ṣe bẹ́ẹ̀ dédé bí Ibn Taymiyyah ṣe máa ń ṣàdúrà yẹn bídíà ni tó ti fẹsẹ̀ múlẹ̀ ní ìsìn torí pé ẹ̀ fún wa lẹ́rìí kankan tó ti ẹ̀ fún alẹ́rìí pàdé máa ń ṣe ẹ̀ sì tẹ̀ tó ti sọ pé tọ̀ ẹ̀ tí Ibn Taymiyyah bá wá ń ṣe bí ẹ̀yin ò tẹ̀lé. Ìkejì wá ni pé kò sọ di dandan fún àwọn èèyàn láti ṣe. Ẹ wá tún wàkàzá jàmáà yẹn ipe tọ̀ àwọn jàmáà ó pè sí wọn lẹ́nu wọ́n ṣe ni kò sáà sọ pé dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ kí wọ́n ṣe rárá. Kò sí yàtọ̀ láàrin pé Ibn Taymiyyah pè sáwọn jàmáà lẹ́nu pé kí wọ́n ṣe àti pé Sheikh Tijani náà sọ fún wa pé ká máa ṣe. Kò sí yàtọ̀ rárá nínú méjèèjì àfi tá a bá fẹ́ ṣàbòsí ni. Sheikh Tijani sọ wípé gbogbo ẹ̀yin tí ẹ bá ti tẹ̀ sí lázìmí òun tẹ́ bá ṣe ẹ̀ ṣe mùsùlùmí o ó lẹ̀ ṣe Tijani àníwọ̀n. Very good. Àfà tá ń tẹ̀lé ní Sheikh Tijani. Àdúrà tí mò ń ṣe yìí ọmọ tí ò bá ti bá mi ṣe kì í sọ ọmọ kí omi kò ní èsè mùsùlùmí kò í ṣe ń tó le rárá. Ibn Taymiyyah òun ò dóńdó pé tọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe ẹ̀yin sọ ọmọ kéwò òun kò dóńdó bẹ́ẹ̀ ẹ̀jọ̀ understand àmọ́ tó bá ti ṣe àwọn ọmọ kéwò rẹ̀ náà máa ṣe kí ni wọ́n máa ń ṣe tí ẹ̀rí rẹ̀ sì wà pé wọ́n máa ń ṣe tí mo sì ti mẹ́rin rẹ̀ wá
kò sí nǹkan kan tó le rárá. Shehu Tijani ó sọ wípé tó ó ṣe mùsùlùmí mọ́. Ọ̀rọ̀ tẹ́ ẹ wá sọ kẹ́yìn yẹn wípé Ibn Taymiyyah kò sáà sọ wípé dandan ni ká mọ̀ sí rárá. Ibn Taymiyyah ó sọ fún yín wípé òun ó sin nǹkan kan láyé tí ó wá jẹ́ bídíà. Shehu Tijani ọ̀rọ̀ Shehu Tijani gẹ́gẹ́ nìyẹn wípé tẹ́ ẹ bá gbọ́ pé mo sin nǹkan kan ẹ fi ṣẹ̀rí àwọn tó bá jọ ẹ tẹ̀lé, tí ẹ bá wọn nǹkan yẹn tí ò bá ti jọ mọ́ ṣẹ̀ríà ẹ filẹ̀. According to Ibn Taymiyyah, gbogbo èèyàn ó sọ pé gbogbo oníbídíà láyé òun ni kẹ́ ẹ máa pè lóníbídíà kẹ́ ẹ dẹ̀ máa pariwo lé lórí. Ẹni tó bá ti jókòó ti oníbídíà òun náà ti di oníbídíà, ẹni tó bá ṣe kíní kan pẹ̀lú oníbídíà òun náà ti di oníbídíà. Òun ló fà táwọn Boko Haram yẹn fi ń pààyàn. Àwọn Boko Haram stand up firm lórí àkídà Muhammad ibn Abdul Wahhab àti Ibn Taymiyyah. Ibn Taymiyyah ò jẹ́ káwọn ọmọ kéwù rẹ̀ mọ̀ pé òun lè rọ́ọ̀gì o. Ó believe pé gbogbo tóun bá ti ṣe ní súnà o, kò believe pé òun lè ṣe bídíà o, kò believe pé òun lè ṣe mistake o. Shehu Tijani ló sọ wípé tẹ́ ẹ bá gbọ́ pé mo ṣe nǹkan fi ṣẹ̀rí àwọn. Ibn Taymiyyah ò sọrú rẹ̀ o. Instruction tí Ibn Taymiyyah lè fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ òun ni irú àwọn Boko Haram ń tẹ̀lé o. Wípé ẹ zero ní bídíà kan kèfèrí ẹ máa pa wọ́n lọ. Ibn Taymiyyah Muhammad ibn Abdul Wahhab instruction tí wọ́n lé nìyẹn. Ṣé ẹ ti understand bẹ́ẹ̀ yẹn? Tá bá fẹ́ pè yẹn ní ẹgbẹ́ ògbóni àwọn àkídà Wahhabiyya Salafiyya lápè bẹ́ẹ̀ o. Tọ́ irú lázìmí tí Ibn Taymiyyah dẹ̀ ṣe yìí taari yìí bídíà ni o. Káfẹ́ kan pé ń bídíà kí everybody mọ̀ pé tọ̀ bídíà ni àdádálẹ̀ ni Ànábì ò ṣe o, àbí tó bá yẹ pé mo parọ́ ni. Ìgbà tí wọ́n gbogbo àwọn tó ti sọ̀rọ̀ lórí rẹ̀ alámùlàlíyà fọ́sọ̀rọ̀ ọbẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ lórí ẹ̀ ta ló mú ẹ̀rí bí gbogbo tí Ibn Taymiyyah ṣe yẹn wá. Á dá àwọn nǹkan ni kí wọ́n jókòó kí wọ́n máa ṣe lázìmí. Ẹ wá ní ẹ wá jókòó òfò ẹ wá yíká bí òkà sẹ̀mọ̀ padà wọn ni. Tọ̀ á dá Ibn Taymiyyah ní ìsìn tí wọ́n ń gbójú wo oòrùn mintulu ilfajiri ilartifa ishamsi tí ó gbójú wo kẹbàún tí ó mọ̀ sáfà tí a sẹ́ pé á dà rẹ ni. Tọ̀ agbọ́dọ̀ lọ tójú bọ̀ pé sánẹ́bì náà máa ń ṣe tánẹ́bì ò bá ti ṣe bídíà ni o. Òun náà ṣe ẹ ti understand kíní yìí. Tá bá wá fẹ́ jàjà bídíà ní ìsìn á kọ́kọ́ pé Ibn Taymiyyah yẹn ló ní bídíà. Ṣé rí pọ́rọ̀ yẹn simple gan. A dẹ̀ ti mú bi tó wà wá níbi tí Ibn Taymiyyah àti ṣe tánẹ́bì ò ṣe. Èyí tó tún wá ṣẹlẹ̀ ní pé ṣé terrorist ní kíní kan ṣé ẹgbẹ́ ògbóni ni àwọn Sufi ni kò le rárá kì í sì sọ̀rọ̀ defamation. Àwọn Salafi Wahhabiyya àwọn ni Boko Haram àwọn náà lọ kó àwọn Chibok girls. Àwọn Salafi Wahhabiyya àwọn ni wọ́n pa ọmọ Shehu Umaru Futi tí mo post láìpẹ́ ìkó tí pẹ́ náà mo ṣe fídíò lórí rẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ni ó ní journalist kan gbogbo tí mo sọ yìí ló wà lórí net o. Journalist tó fẹ́ máa tú àṣírí wọn náà tí wọ́n pa ń kọ́. Kì í ṣe pé wọ́n ń bá wọn jà o, wọ́n bá wọn jàjà kankan o. Wọ́n kàn máa gbé onísúfí báyìí èmi ti wá dárúkọ onísúfí tẹ pa báyìí nísìnyí. Táwọn èèyàn náà sì lè ka bí mélòó kan fún yín. Ẹ̀yin ní ẹ̀ dárúkọ Salafi kan tó ní Sufi ti pa torí pé ó jáde kó nínú Sufi. Ká sọ wípé ẹ̀yin tẹ́nìkan bá jáde kó nínú Sufi àwọn kan náà máa fẹ́ lò nígbà kan wọ́n máa fẹ́ defame Islam pé tẹ́yìn bá jáde kó Islam pé ló tẹ́ sọ pé ká pa àìmọye pásítọ̀ tó ti kọ́ chọ́ọ̀chì lónìí tó yẹ pé wọ́n ti ṣe Islam rí tí wọ́n pa wọ́n. Àìmọye àwọn èèyàn tó ń gbé tó yẹ pé wọ́n ń jẹ́ orúkọ Muslim wọn dì sin tí wọ́n tún ṣe pásítọ̀ tí wọ́n pa wọ́n láwọn tó popular. Èèyàn mélòó ló ti kó nínú Islam tí wọ́n pa? Èèyàn mélòó ló ti kó nínú Sufi tí wọ́n ta ló ti ráyè tí yín gan tí ìbá ṣe wípé ẹ̀kàn fẹ́ parọ́ lásán. Àwọn èèyàn tí wọ́n jáde kó nínú Salafi wọ́n jáde kó nínú Salafi àkídà pààyàn nítorí pé àwọn Boko Haram Muhammad ibn Abdul Wahhab àti Ibn Taymiyyah ni wọ́n tẹ̀lé. Evidence nìyẹn solid evidence dẹ̀ ni wípé àkídà wo ni Boko Haram sọ pé àwọn ṣe àkídà Ibn Taymiyyah àti Muhammad ibn Abdul Wahhab àwọn òwúwa ni wọ́n ń pààyàn nínú Sufi tẹ̀ sọ pé ẹgbẹ́ ògbóni ni. Ọ̀rọ̀ yẹn simple gan ó dẹ̀ wà very comprehensive àfi tí ẹ bá decide láti mọ́ gbọ́yé. Méjèèjì yẹn ti lọ ọ̀rọ̀ iṣẹ́ àbílẹ̀ olódò tẹ wá padà wá jáde pé òun náà lẹ́ ń sọ mo ti already fún yín lésì yẹn tẹ́lẹ̀ nínú fídíò yẹn tẹ́ bá ti wo fídíò yẹn ẹ ti rí pé mo ti fún yín lésì rẹ̀ kalẹ̀ pé in case ẹ lè sọ pé òun ní o tọ̀ tèmi náà ní sọ fún yín rè so mi ní nǹkan tí mo fẹ́ sọ sí bíbí barakallahu fikum. So gbogbo ọ̀rọ̀ bàbá lánàá sẹ̀yẹn wá ni mo fẹ́ gúnlẹ̀ sí pé wọ́n yìí sọ ń Sufi irọ́ ni o irọ́ lẹ pa o. Bàbá Madu tẹ́ sọ wípé wọ́n sọ pé àwọn ò ṣe Sufi mẹ́yìn ṣe bí wọ́n bá Sufi ńlẹ̀ ni ṣe bọ́ ọmọ kí o bàbá lánàṣẹ̀ ni wọ́n ká ní bàbá lánàṣẹ̀ sọ ń Sufi ni kí ni bàbá Madu dìde dàgbà lẹ́ni tí ń ṣe Sufi sí tán fa sọ pé àwọn ò ṣe mọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn. Àwọn náà mọ̀ di tán sọ pé àwọn ò ṣe mọ́ ó lè jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ tó yá àwọn èèyàn tí wọ́n fẹ́ sọ àbóyé bàbá Madu náà Ọlọ́run ló mọ̀ àárín yẹn but
àwọn ni wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ bàbá àgbà lè lánàṣẹ onísúfì ni wọ́n o sẹ́rí ibi tẹ́ẹ̀dẹ̀ tí mísì kìíní yẹn ni wípé ọ̀tọ̀ ní kéèyàn ta tọrùkọ ọ̀tọ̀ ní kí èèyàn jẹ́ mutasowif onísúfì kìí ṣe dandan kó ṣe tọ̀ríkà o ó lè má jẹ́ tìjáníyà ó lè má jẹ́ kádìríyà ó lè má jẹ́ naqshbandiyya ó lè má jẹ́ ṣàzìlíyà ó lè má jẹ́ rìfàáyà ó lè jẹ́ onísúfì o irú onísúfì bẹ́ẹ̀ ni bàbá lánàṣẹ àwọn kan wà tó jẹ́ wípé tọ̀ wọ́n máa ń kílẹ̀ pé tọ̀ríkọ̀ Muhammadiyya làwọn wà inú wọn ni bàbá lánàṣẹ wà onísúfì bàbá lánàṣẹ kò wá ní ìdí aláǹjiyàn kan àgbákòrò lẹ pa nígbà tó yẹ kó ní sùn kan bàbá lánàṣẹ gbogbo ẹ náà bíi pé gbogbo ọ̀rọ̀ yẹn bíi pé yẹn fẹ́ polish irọ́ ni o èèyàn fẹ́ polish ọ̀rọ̀ yẹn wá ń ju tó pé ẹ wo bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ mọ evidence kankan wá lórí tí Ibn Taymiyyah ṣe very good at consider it as bidia gbogbo wípé ẹgbẹ́ ògbóni ní sufi nǹkan kan ìyún náà ó ti wà lọ́tọ̀ báwọn àti mo ti mọ evidence àwọn èèyàn tí pé ẹ̀yin ilẹ̀ ń ṣe ẹgbẹ́ ògbóni ẹ̀yin náà wá mọ evidence èèyàn tá a pa wá lọ́dọ̀ yín ó ti tán tí kò ní di aláàrùn ọjọ́ 70 minutes ìkejì nìyẹn báyìí ní sí bàbá lánàṣẹ ẹjọ́ wá jẹ́ ká wá farabalẹ̀ wá sẹ́ni máa play voice note kan lẹ́yìn fídíò yìí ẹ farabalẹ̀ gbọ́ báwọn wípé ọmọ bàbá lánàṣẹ gangan ọmọ gangan kìí ṣe ọ̀rọ̀ pọ̀ ọmọ kí wà bí kankan ọmọ bàbá lánàṣẹ gangan yóò bá wa sọ̀rọ̀ báwọn ìyẹn ọ̀tọ̀ kọ́lọ̀ kó dáhùn kó jẹ́ kí a rí àwọn ṣe é yẹn pẹ́ ìkejì ni wípé tíra tẹ́ ń wò lókè yìí tíra yẹn wọ́n sẹ́ lọ́ǹchì ẹ̀ ní February yìí ni mo sọ̀rọ̀ lórí ẹ̀ ní live mi tíra yẹn náà fi sọ kàrámọ̀ bàbá lánàṣẹ àwọn nǹkan ribiribi tí bàbá lánàṣẹ ṣe tẹ́fì mọ̀ pé ní Sufi àgbà ni bàbá lánàṣẹ so February náà ti lọ́ǹchì tíra ìtàn ẹ̀ kó ọ̀rọ̀ bàbá lánàṣẹ síbẹ̀ dáadáa kàrámọ̀ tí bàbá lánàṣẹ wà ń bẹ̀ kọ́lọ̀ kó bá wa kẹ́ wọn sheikh tí wọ́n kọ́ náà kọ́lọ̀ kó dákun kó jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ bàbá lánàṣẹ síbẹ̀ wọ́n gbogbo ẹ̀ ó ti tán tí ò ní ìdàrúdàpọ̀ kankan nú tẹ́mi gan wà nínú ẹni tí ó jẹ́ wípé wọ́n promise yìí tíra yìí pé mo lẹ́tọ̀ọ́ sí àìsí ìráàyè èmi àti ẹni tí tíra yẹn wà lọ́wọ́ wọn ni ò tí ì jẹ́ kó dọ́wọ́ mi ká ní mo ti ká ní màmá fa fún yín lórí báyìí nísìn ṣẹjọ ọ̀rẹ́ sáà nǹkan tí mo sọ so kò wá ṣe nǹkan tó le rárá àwọn àjọ lẹ́nu ọmọ bàbá lánàá sọ pé bàbá lánàá ṣe Sufi tọ̀ kìí sẹ̀yìn lẹ́wàá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn ta o irọ́ lẹ pa o ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa ọ̀rọ̀ Ibn Taymiyyah intense of any sin pé bídíà ní Ibn Taymiyyah ṣe torí pé ẹ sọ pé tó wá sí ṣe bí ẹ ní tẹ̀lé ni kò sì sọ pé ẹ gbọ́dọ̀ tẹ̀ lóhun ó ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé n tóun ṣe yìí tóun bá ti ṣe nǹkan súnnà ni torí ẹ̀ náà ṣe ń pe àpèmọ́ra súnnà wípé òun ò gbọ́dọ̀ ṣe nǹkan kan tó yẹ pé òun wàá mú wá tánàbí ò ṣe tàbá tó wá rí pé wàá mú nǹkan kan wá tánàbí ò ṣe tọ̀ kí wá ní ìdájọ́ oníbídíà tí Ibn Taymiyyah ṣe bídíà yẹn ẹ mọ́ wà bias tẹ́ ẹ ṣe pé ṣé ó ti já ló ń bídíà ẹ tẹ̀ pé Ibn Taymiyyah náà ló ń bídíà wọn gbọ́n tẹ́ mọ́ sọ ṣé ó ti já ní ẹ sọ sí Ibn Taymiyyah náà bọ̀ kò le rárá àwọn tẹ́ ẹ sọ pé sẹ́jú obìnrin ní Sufi ni kò nídìí jiyàn ẹni báyìí tẹ́ ẹ pa ńkọ́ ó sì wá lé tó bẹ́ẹ̀ ẹni báyìí sọ pé òun ò ṣe Sufi mọ́ ẹ̀dẹ̀ pa ó sì wá lé gbogbo àwọn èèyàn tí Boko Haram pa wọ́n pa sínú àkídà sàràfíyà ni pé àwọn pa sí àwọn ń ṣe jihadi gbogbo yín ò sì kí n pé Boko Haram pé Boko Haram ò dá ẹ mọ́ bí pé jihadi ni wọ́n ṣe ni ọ̀rọ̀ yẹn ti tán kò nídìí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ mẹ́rin kankan wá àánú kò dáa tó rárá ẹ wá mọ polish ẹ wá mọ sọ̀rọ̀ pẹ̀lú farabalẹ̀ ẹ mọ polish irọ́ dẹ̀ mọ jòótọ́ ẹ̀dẹ̀ tún fọ mọ́lẹ̀ wípé tọ̀ oníbídíà kéèyàn ṣe bídíà ó lágbára ju kéèyàn ṣe kúfúrú lọ báyìí nìsín bí Ibn Taymiyyah ṣe àdádálẹ̀ bídíà nínú ẹ̀sìn yẹn ó lágbára ju kúfúrú lọ ìyẹn ti clear kódà kò ní ìdí aláǹjiyàn kankan tọ̀ ẹ̀rí bídíà ó ṣe bídíà mo sì ti mú wa according to ẹ̀yin Salafi báyìí nìsín ẹ jẹ́ ká gbọ́n tí ìkan nínú àwọn ọmọ bàbá àgbà nílé lánàṣẹ kọ́lọ̀ kó jẹ́ kí ẹ̀mí wọn gùn ní tí wọ́n sọ nípa bàbá àgbà lánàṣẹ tẹ́ ẹ sọ wípé wọn kì í ṣe Sufi tẹ́ ẹ parọ́ mọ́ ìpé wọn ṣe Sufi tọ̀ mo dẹ̀ ṣàlàyé fún yín pé wọ́n lè jẹ́ Sufi ká mọ̀ ṣe tọ̀ríkà o wọ́n wà bí pé tó bá jẹ́ Sufi nígbà náà tọ̀ríkà o ni wọ́n ṣe mo ti bọ́ yanjú ìyẹn náà kalẹ̀. débi pé àwọn tí wọ́n kéwú pẹ̀lú bàbá Zaria tí wọ́n jọ kéwú pọ̀ Zaria ìkànnì wọn kọ lẹ́tà sí bàbá ọkọ̀ lẹ́tà sí bàbá kí nǹkan tó mú lẹ́tà ń bọ́ ta stress yẹ ti máa pọ̀ jù níbo mo lè rí lẹ́tà ń dáadáa tọkọ tó ṣàdúrà fún wọn bẹ̀ pé wallahu yusaiduna wa yarfa'u maqamatukum fi tariqatina hadhihi tariqatu tijaniyya
torí wọn ò mọ̀ bóyá sí Tìjání gangan tàríkà Tìjání àgàn bàbá gan sí náà máa kéwù wọn náà tí wọ́n jọ kéwù pọ̀ gan àtàtọ́ jẹ́ àmọ́ kéwù wọn lọ́n gan wọ́n fi ṣàdúrà fún wa tí wọ́n kọ́ lẹ́tà pé fi tariqatu Tijaniyya bọ́lọ́hún ó gbé wa ga lójú ọ̀nà Tijaniyya. So kí bàbá tó wá declare orin pé walastu bi Tijani walastu bi Qadiri wala bi Sa'sali wala bi Sa'zili walakinnani abdun ila Allahi tahirun awamiru rabbul alamin manafi'u. Orin yẹn náà bẹnu tíra yẹn. So orin yẹn ni àwọn rí tí wọ́n fi ní bàbá yìí ṣe tọ̀ wọ́n ṣe Tijaniyya wọ́n ṣe Qadiriyya gan ọmọ wọn nìkan ní àwọn wọn kàn ń ṣe ni àwọn ọmọ wọn tí wọ́n ń ṣe bàbá ló ní wọ́n mọ̀ ṣe ṣùgbọ́n bàbá fúnra wọn declare rẹ̀ pé àáfàá wa àgbà Shehu Tijani ni bàbá gangan fúnra wọn declare rẹ̀ pé àáfàá wa àgbà Shehu Ahmad Tijani bàbá fúnra wọn declare rẹ̀ tó ń túmọ̀ pé orin tí bàbá kọ wọ́n fi ń clear ara wọn pé àwọn èyí ṣe Tijaniyya ṣùgbọ́n wọ́n gbà fún Shehu Tijani radiyallahu ta'ala anhu tí gbogbo karama àti makama tọ́lọ́run ṣe fún wọn gbà pé Shehu Tijani àáfàá wọn ni. So ní a fi declare Sheikh Ibrahim tí wọn ò bá sí ní ojú ọ̀nà tí wọ́n ti máa pàdé ara wọn lójú ọ̀nà tọ́lọ́run ti máa kẹ́yìn wálé tí wọ́n ti máa débẹ̀ wọn ò sì fẹ́ rí nàrí Sheikh Ibrahim ṣé information wọn gbọ́ ni àbí wọn ò rí yẹn. So mutasawwif baba lánàá sẹ mutasawwif ni wọn. So àmọ́ wọn declare tàríkà tí wọ́n tẹ̀lé fẹ́ni kankan ní a fi ní tá a bá wọlé orin náà dáadáa àwọn èsì tọ̀ríkà gbá ní àwọn èsì tọ̀ríkà wò ní wọn sọ pé àwọn èsì Súfí